balẹ̀ ǹjẹ́ mo dé lásàálẹ̀ ọjọ́ ti tòní o. Mo kí gbogbo wa pátápátá, mo kí wa pé a kú déédéé wòyí, a kú kó lè dà tàjọ ń bá kiri, kò ní burú fún yín o, bẹ́ẹ̀ náà ni ò ní bàjẹ́ fún yín láṣẹ tèdùmàrè. Lónìí ọjọ́ ìsinmi Sunday, ọjọ́ àìkú, ọjọ́ 12 nínú oṣù kọkànlá ọdún 2023 lórí ìkànnì amóhùnmáwòrán Òjíire bí tá a mọ̀ sí OJB TV, níbi tí a ti ń tẹ́ pẹpẹ ètò ẹ jẹ́ ká sọ tiwa. Ẹ jẹ́ ká sọ tiwa, ètò tí a ti ń nà àti a ti ń ṣàtúpalẹ̀ àwọn nǹkan kọ̀ọ̀kọ̀ tí à ń mú wá sí gbangba fún yín, lẹ́yìn tí àjọmọ̀ jíròrò tájọmọ̀ ṣàgbéyẹ̀wò ètò ẹ jẹ́ ká sọ tiwa. Torí ẹ̀ màá mọ̀ sọ fún gbogbo wa pé àwọn kan wà níbì kan lọ́jọ́ ti tòní o, àwọn náà ń sọ titi wọn lọ́wọ́lọ́wọ́. Ǹjẹ́ kí ló wá dé tèmi àtiwọ́ náà ò ní lè máa sọ tiwa lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa lọ́jọ́ ìsinmi ti tèmi, lórí àkọ́tún ètò ẹ jẹ́ ká sọ tiwa pẹ̀lú èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, Asiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́. Èmi lọ́mọ òṣónú ilé ògbà lọ, ọmọ ìlàsà òbómi tútù rẹ̀, ẹ̀là òjé ọmọ òye tẹ́bí àrídìí ògùn lógun àrídìí ògo lógun ọ̀kàkà mójóbi níyànjiyànjú. Lórí àkọ́tún ètò ẹ jẹ́ ká sọ tiwa, òun la wà lọ́jọ́ ti tòní o, gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ, nígbà tá a máa sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ àwùjọ wa. Ǹjẹ́ kí ni nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò, kí ni nǹkan tí a fẹ́ yiri wò lórí ètò lọ́jọ́ ti tòní? ń tá gbéyẹ̀wò kì í ṣe nǹkan tí ó jájòjì fẹ́mi àtiwọ́, torí ẹ̀ la fi pè ní ìjẹ́ ìwọ lè gbà. Kí ni nǹkan tó ò lè gbà? Kí ni nǹkan tí mo lè gbà? Kí ni nǹkan tó ò lè gbà tó fi ń lọ ọmọlàkejì rẹ? Kí ni nǹkan tẹ́mi ò lè gbà tó fi ń lọ mí? Àfi ká jọ sọ o, kí kálukú ó lè bá a mọ àlà. Torí Yorùbá máa sọ pé ìpéǹpéjú òun làlá fìlà. Bí fìlà bá ti ń kọjá ìpéǹpéjú ó ti di nǹkan míì ni. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín,
ní gbogbo ọjọ́ mẹ́jọ pé àwọn kan wà níbì kan tí wọ́n ń sọ tiwọn lọ́wọ́. Ẹ mọ̀ bọ̀ kémi àti yín náà òjò máa sọ tiwa lọ́jọ́ ti tòní lórí ìkànnì OJB TV ẹ̀ka èdè àbínibí ti Yorùbá. Mo ń bọ̀ mi ò tí ì dé. Ìgbéyàwó ṣe kókó láyé fẹ́, ọmọ bíbí náà ṣe pàtàkì. Ìgbéyàwó ṣe kókó láyé, ọmọ bíbí náà ṣe pàtàkì. Ìwọ bọ̀bọ̀ mo jẹ́ wá fẹ́, ìwọ ọmọge náà wá bí jòkó sí. Ìgbéyàwó ṣe kókó láyé, ọmọ bíbí náà ṣe pàtàkì. Ìwọ bọ̀bọ̀ mo jẹ́ wá fẹ́. Ṣáájú kí n tó máa ná gbogbo níbẹ̀ǹbẹ́ kájọ máa yànnàná ètò ẹ jẹ́ kájọ sọ tiwa lọ́jọ́ tòní tá a pè ní ǹjẹ́ ìwọ lè gbà? Kí ni tó lè gbà? Kí ni tí mo lè gbà? A jọ dá sí lọ́jọ́ tòní, ṣùgbọ́n mò ń fi kinní kan sọ fún yín pé ìkànnì amóhùnmáwòrán OJB TV àti nàyẹ́gbò àti níkànnì títí wa tá a pè ní OJB TV. Bẹ́ẹ̀ bá fẹ́ wá wa lórí ẹ̀rọ ayélujára ẹ kàn sí wa lórí ojbtv.com.ng níbi tẹ́ ti máa wò kàn ní amóhùnmáwòrán òjíire-bí pẹ̀lú gbogbo àwọn ètò wa yòówù tá a ti ṣe sẹ́yìn àti ìtààmọ̀ mú wá fún yín. Ìpolówó ọjà lọ́kan òjọ̀kan, àwọn ètò akọ́nilẹ́kọ̀ọ́, ètò àrímúkọ́gbọ́n, àwọn ètò eré ìdárayá, ètò fún àwọn èèyàn tiwa lọ́lọ́kan òjọ̀kan, àwọn ètò ìròyìn lọ́lọ́kan òjọ̀kan, gbogbo ẹ̀ mọ́ra wọn lẹ́mọ̀ bá pàdé lórí ojbtv.com.ng nígbàtí ẹ mọ̀ gbọ́ lórí rédíò tiwantiwa tá a pè ní OJB rédíò òjíire-bí rédíò ìgbádùn tí ò láfiwé. Ẹ mọ̀ gbórin lóríṣiríṣi, àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan pẹ̀lú ìròyìn ìgbàdégbà, ìròyìn àgbáyé lóríṣiríṣi pẹ̀lú àwọn ètò yòówù lẹ́yìn tí yóò mọ̀ kọ́ gbogbo wa lọ́gbọ́n lórí ìkànnì OJB rédíò. Tẹ́ ẹ bá fẹ́ wá wa a sì ń fi hàn lọ́wọ́. Ẹ kàn sí wa lórí ojbradio.com.ng níbi tẹ́ ti mọ̀ gbáwọn orin àtìgbàdégbà pẹ̀lẹ́tò lọ́lọ́kan òjọ̀kan. Láì ní ìfàgùn, àwọn ìròyìn àkàkà tó kà lórí ojbnews.com.ng. Bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ ròyìn, ẹ fẹ́ káròyìn àwùjọ àtàwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì, ìṣẹ̀lẹ̀ mẹ́rìírí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá. Ìwé ìròyìn fáwọn ọ̀jọ̀gbọ́n ẹ kàn sí wa lórí ojbnews.com.ng níbi tẹ́ ti kàròyìn lákàkàkúkà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín. Àrà bàbá àrà ó nìkan ní OJB TV níbi tá a ti ń dára bàbá àrà ní gbogbo ọjọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò ẹ jẹ́ ká sọ tiwa. tó OJB TV Yorùbá ibẹ̀ la fi kànnì sí níbi tá a ti ń sọ nípa ètò ẹ jẹ́ ká sọ tiwa. tó mò ń bọ̀ mi ò tí ì dé. Àṣẹ̀ṣẹ̀ gbé o torí ìyàwó tuntun tọkọ bá ṣe fẹ́ràn o. Àjọkọ lójú ẹṣin sunwọ̀n lágbódòǹgò. Màálù kékeré sunwọ̀n lẹ́gbọ̀rọ̀.
ọkọ tó gbéyàwó sílé àdàbí ìwúra padà kalẹ̀. So, Upman Fine Music. Mo láyọ̀ láti sọ fún gbogbo ọmọ ẹgbẹ́ Fine Music Advertisement Association of Nigeria Upman pé omi tuntun ti rú bẹ́ẹ̀ lẹja tuntun ti wọnú odò lásìgbò ìfáǹfà aáwọ̀ ọjọ́ tó ti pẹ́ ó ti parí láàrin ìhà kínní àti ìhà kejì ikọ̀ Alhaji Waheed Oyèdìran Mosebọ́látán ọ̀gá kan ọ̀mọ̀ọ́ṣẹ́ púpọ̀ wípé gbogbo aáwọ̀ tó wáyé ó ti lọ sódò ó ti lọ rèé mu ni nígbà tí wọ́n ṣe ìpàdé alálàáfíà ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí a lò kọjá yìí lólú ilé ẹgbẹ́ wọn tó wà ní Àwórì ní abúlé Ẹ̀gbá kò síbi tí èṣù tí kì í ti fẹ́ lọ́wọ́ sí kò síbi tẹ́sù ò tí lọ́wọ́ sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ àwùsùbíláì mínà ṣáítọ́ ní ìrọ̀jì lọ́jọ́ náà wọ́n gbé èṣù dè Ọlọ́run Olódùmarè ó sì fún gbogbo wa ṣe àwọ̀ ọjọ́ tó pẹ́ ó ti yanjú bó tiẹ̀ jẹ́ pé ìpàdé sì kù lẹ́yìn ìpàdé ṣùgbọ́n lẹ́gẹ̀sì tí Alhaji Abdulwaheed Oyèdìran Mosebọ́látán aláṣẹ Mosebọ́látán Global Ventures Mosebọ́látán Music Center MMC ní ìlú Ajégúnlẹ̀ tó fi lélẹ̀ kò parun bẹ́ẹ̀ náà nìgbésẹ̀ sì ń tẹ̀síwájú torí pé àwọn àgbà ní kú sẹ́bàì lomori oníṣẹ́ yá Alhaji Mosebọ́látán Waheed Oyèdìran mo kí yín pé ẹ kú ọgbọ́n inú ẹ kú làákàyè kò ní burú fún yín o bí ò ṣe bàjẹ́ fún yín lánàá bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ fún yín lọ́jọ́ ti tòní àti lọ́jọ́ tọ̀la ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Alhaji Oyèdìran ló tàn mọ́lẹ̀ fún gbogbo èèyàn rí lẹ́yìn tí ẹni tó jálága ìpẹ̀tùsááwọ̀ Alhaji Abdulrasheed Adédèjì Bello inshallah Dejisco àti gbogbo àwọn ìgbìmọ̀ olùpẹ̀tùsááwọ̀ tí kálukú forí òkòkò sọ́dún wípé ìrókò ó ti wó sílé àgbẹ̀dó gbogbo ohun tó ń jẹ́kùn sínú ó ti tán lóòótọ́ kò síbi tó dùn tí làásìgbò tí kì í fẹ́ wọ̀ mo fẹ́ lẹ́yìn mo fi kí Alhaji Mosebọ́látán bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn tó wà níkàlẹ̀ lọ́jọ́ ọjọ́ náà lọ́hùn-ún Alhaji Iskilu Aláwìyé láti ìlú Abẹ́òkúta mo kí my governor Alhaji Isistar recording lẹ́gbẹ́dá ti ṣe Lagos State governor fún ẹgbẹ́ MAN pé wọ́n kó àtẹ̀mọ́ra wọ́n kó ọgbọ́n inú wọ́n kó làákàyè láti fi jẹ́ kí gbogbo ohun tó ti rú sókè rú sódò kí gbogbo ẹ̀ kó lè sinmi kó lè kálàáfíà ó lè bá a jẹyọ kó lè bá a jẹbọ nínú ẹgbẹ́ MAN. mo kí Alhaji Suleiman Amingo chairman BOT Alhaji Rahim Akanji Oyètúndé mo kí yín ẹ kú ọgbọ́n inú
ẹ kú kó lè dáa, kò ní bàjẹ́ fún yín o. Alájà Tọ́lání Àtọ́lánsìn, gbogbo yín mo kí. Chief Rasaki Ládépé, Alájà Endurance, Adéníran Àkàndé láti ilé Olúyọ̀lé, immediate former president fún ẹgbẹ́ MANU. Alájì Mọ́sẹ̀bọ́lá tán sọ̀rọ̀ kan lọ́jọ́ náà lọ́hùn, ó ní pé bẹ́ẹ̀ ṣe ń wo àga ààrẹ ẹgbẹ́ MANU, mò ń bọ̀ wá síbẹ̀ ló mọ̀ dùn wí, ẹni tó bá wá débẹ̀ yóò mọ̀ kábàámọ̀ pé kí n mo wá fún. Ọ̀rọ̀ làákàyè ni bàbá yìí sọ, ọ̀rọ̀ ọgbọ́n ni. Tá a bá wò ó, a rí i pé nínú ìrírí ni Mọ́sẹ̀bọ́lá tán fi ń sọ̀rọ̀. Ọdún 7 nípò gómìnà ìpínlẹ̀ Èkó, ọdún 7 nínú ààrẹ ẹgbẹ́ MANU lóbi wàsá kéré níkọ́. Mo kí yín, ẹ kú ọgbọ́n ọnú, ẹ kú kí gbogbo ẹ̀ kó lè bá a dáa. Tó, mo kí ambassador Ṣẹ́gun Adésọ̀kan, former Lagos State Governor fún ẹgbẹ́ MANU. Bẹ́ẹ̀ ni mo kí Prince Adékúnlé Olúnládé tí gbogbo èèyàn mọ̀ sí Dekins, former governor Lagos State náà ni. Sẹ́rí bàbá parọ́ ló kù, kò sẹ́ni tí tọ́rọ̀ ẹ̀ sọnù tí ò ní padà wá. Ṣùgbọ́n tá a bá ń sọ ń pa àwọn akọni tó fi wàhálà, òògùn àti omijé ara ẹ̀ sílẹ̀ fún ìdàgbàsókè àti ìlọsíwájú ẹgbẹ́ MANU, ọ̀kan pàtàkì ni Olúnládé Dekins nípìnlẹ̀ Èkó. Ṣùgbọ́n kínní kan ni o, máa sẹ́ǹsó gbogbo ẹ̀ ló lẹ́sàn. Ìtẹ́ bá ṣe lẹ́nìí tẹ̀sán ò bá tí ì dé, gbogbo wa já mọ̀ pé tí ó bá fi di níwòyí ọ̀la, ẹ̀san ó padà dé. Gbogbo aláàsì padà wàá fàkàrà láfèrè tá a fi túkọ̀ wò nínú ẹgbẹ́ MANU. Mo kí Prince Olúfẹ́mi Òrọ́jà, ẹ kú iṣẹ́, ẹ kú làákàyè. Ẹgbẹ́ MANU ò ní bàjẹ́ o, gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń sọ. Up man, fine music, up national peace and unity, up Lagos State, it will never speak. Bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́, kò ní bàjẹ́ nílé rẹ o, bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ nílé tèmi náà. Ṣùgbọ́n kinní kan ni o, ààrẹ ẹgbẹ́ MANU Surajudeen Amusa tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́, ó ń fi gbogbo àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ Lagos State Music Advertisement Association of Nigeria, Council of Elder BOT àti chairman Lagos State pẹ̀lú gbogbo constituency chairman pátápátá fún ìpàdé alálàáfíà tó wáyé lọ́jọ́ Ọjọ́bọ̀ lè tó kọjá lọ. Bẹ́ẹ̀ náà ni ààrẹ àná Alhaji Abdulwaheed Oyediran Mọ́sẹ̀bọ́lá tán, ọ̀gá kan ọ̀mọ̀ọ́ṣẹ́ púpọ̀. Àwọn náà ní ká kí gbogbo olùkópa pé ẹ kú lọ síwájú, ẹ kú kó lè dà tí kálukú jọ ń ṣe. Ẹgbẹ́ MANU òkùnkùn gbẹ̀yìn yóò gbé kó wá wa. Aburú ò ní ṣẹlẹ̀ sí yín o, kò ní ṣẹlẹ̀ sẹ́mi àtẹ̀yìn náà. Gbogbo àwọn tó ń wá lọ síwájú Jerusalem tẹ̀gbẹ́ MANU, dandan ni kẹ́yìn náà ò ní lọ síwájú, dandan ni kẹ́ẹ̀jèrè ẹgbẹ́ ọ̀hún.
láṣẹ tèdùmàrè kò jẹ́ bí iṣẹ́ tí igun kìíní àti igun kejì nínú ẹgbẹ́ márùn tí wọ́n ti parapọ̀ tí wọ́n ń ṣètò ìyanjú sí àjò aáwọ̀ àti wàhálà tó ń fẹgbẹ́ márùn sẹ́yìn látọdúnmọ́dún wá kò jẹ́ bí iṣẹ́ tán ní ká jẹ́ fún yín lọ́jọ́ ti tòní upman fine music ṣùgbọ́n gbogbo ẹni tó bá wá ń wá àìlọsíwájú tó ń wá wàhálà tó ó kú ó kó lódùmarè mo mọ̀ pé yóò mọ̀ rí fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọba òkè ó mọ̀ san kálukú lẹ́san gẹ́gẹ́ bí èrò ọkàn wọn síra wọn. Mò ń bọ̀ ètò ẹ jẹ́ ká sọ Tíwá láwà pẹ̀lú Asiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ Babáǹjẹ̀rú Ògbómọ̀ṣọ́. Mò ń bọ̀ ná Saheed Òṣùpá marriage affairs là ń gbọ́ lọ́wọ́ lórí ètò ẹ jẹ́ ká sọ Tíwá. ń bọ̀. Ìgbéyàwó ṣe kókó láyé, bọ́mọ bíbí náà ṣe pàtàkì. Ìgbéyàwó ṣe kókó láyé, bọ́mọ bíbí náà ṣe pàtàkì. ǹjẹ́ mò ń kí gbogbo wa káàbọ̀ padà sórí ètò ẹ jẹ́ ká sọ Tíwá. Kí ni nǹkan tí a jọ jíròrò wò? Kí ni nǹkan tá a jọ fẹ́ sọ lórí ètò ẹ jẹ́ ká sọ Tíwá fún tọjọ́ ti tòní? Òun la pè ní ǹjẹ́ ìwọ lè gbà? ǹjẹ́ ìwọ lè gbà? Ó àgbà nǹkan rin jùjú kan kọ pé ǹjẹ́ ìwọ lè gbà kí wọ́n gbé aya rẹ sẹ́sẹ̀ lójú rẹ? Torí àwọn àgbà ní fi kọ́kọ́ fi iná jó rẹ̀ ná kó tó di pé a fi jó ọmọlàkejì wa. Kí ni nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò? Ó ní pé àwọn ọ̀nà wo ni lọ́kọláya ń wá láti fi yanjú ìṣòro tí ó ń dojú kọ ìdílé wọn bí? Àbí ọ̀nà wo ni àwọn ẹni àìjírí tí wọ́n ń gbà láti tú ìdílé ká? Torí ẹ̀ ló jẹ́ sọ pé ǹjẹ́ ìwọ lè gbà kí wọ́n gbé aya rẹ sẹ́sẹ̀ lójú rẹ bí? Kí ni ìṣẹ̀lẹ̀ tá a fẹ́ mú wá? Ọ̀rọ̀ sọ̀rọ̀ láàrin ọ̀dọ́mọkùnrin pẹ̀lú ọ̀dọ́mọbìnrin. Ọkùnrin yìí ó ti níyàwó kan lé, ṣẹ́gun kò sí ní tó burú fẹ́lòmíì láti fẹ́yàwó méjì, ṣùgbọ́n wọ́n ní tó o bá ti lè ṣe déédéé tó mọ̀ pé o káàtó láti sọkọ aláya méjì ní rọ̀gbàrọ̀gbà. Lóòótọ́ ibi tá a bá bálé ayé náà láti ń ré òun láti ń tẹ̀síwájú, ibi táyé délé ní náà láti ń ṣayé ọ̀hún lọ. Ọ̀dọ́bìnrin tó fẹ́ ọ̀dọ́kùnrin tó ti níyàwó lé, bó tiẹ̀ jẹ́ pé obìnrin náà kò sí tó jẹ́ àjèjì nínú ọmọ bíbí fáwọn méjèèjì. Ọkọ ló fẹ́ yàwó, aya ló fọ́kọ rẹ̀. Eléyìí ò ní láìfì nínú, ṣùgbọ́n àwọn nǹkan kan wá ṣẹlẹ̀ léyìí tó di pé wọ́n ń padà
yọjú sílé láti yáwó lọ́tùn lósì láti fi gbọ́ bùkátà. Ìyàwó ní ọkọ lòun bá yáwó láti fi tán bùkátà ọmọ tí ìyàwó àkọ́kọ́ ìyáálé ti bí fún un. Ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ̀yìn bọ̀ ní fàǹfà, ohun tá a padà lérò ó padà ṣẹlẹ̀. Ọkọ àti ìyáálé ń gbé lọ́tọ̀ọ̀tọ̀, ìyàwó náà ń gbé lọ́tọ̀. Wọ́n wá yáwó, owó di wàhálà, owó di làásìgbò àti rówó san dogun ó dọdẹ. Ó di tí ìyàwó ń fi òru dúdú fi ìlú sílẹ̀ nítorí gbèsè tí ń dojú ti ni. Ọkọ wa bẹ̀rẹ̀ sí ní forí fa fọrùn fa. Lábẹ́ bẹ́ẹ̀ ó kó gbogbo dúkìá obìnrin lẹ́yìn tó ń lò nínú ilé láti fi san gbèsè. Ṣùgbọ́n gbogbo ibi tá à ń lọ kọ́ leléyìí. Ibi tá a wá ń lọ lọ́jọ́ tòní gan ni pé nígbà tí ìyàwó wò pé kọ́rọ̀ òun má bàa di ìtìjú, ó na pápá bora, ó fòrò bojú, wábì kan fara pamọ́ sí. Ọkọ wa ń kó gbogbo àwọn nǹkan láti tà lọ́tùn lósì nílé ìyàwó láti fi dí gbèsè tí wọ́n jọ jẹ, tí wọ́n jọ ná, tí wọ́n jọ fi gbọ́ bùkátà. Léyìí tó jẹ́ pé ọkọ ló gba ètò pọ̀ jù ṣùgbọ́n ìyàwó ló so nídùúró. Nǹkan kan wá ni pé níbi tán ti ń bá bò yìí, wàhálà ti pọ̀ lọ́tùn lósì. Ìyàwó wá rẹ́lòmíì láti fẹ́. Ṣùgbọ́n ọkọ ṣáájú ó ṣe kí ni? Owó kan kó èjì, ó wá síbi tí ìyàwó wà. Ìjà ó di tí à ń faṣọ ẹni mọ́ra ẹni ya lọ́rùn. Ṣùgbọ́n ìyàwó tí ò fẹ́ tìjú ó tẹ̀lé lọ. Ó wá lo àsìkò pé ó tẹ̀lé, ó bẹ̀rẹ̀ ọ̀bánisọ̀rọ̀ rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní kọkọ tuntun tí ìyàwó ẹ̀ ń fẹ́. Òun bá ìyàwó ẹ̀ sùn lọ́wọ́ o, òun ń ṣe gbá o, òun ń ṣàwo o, òun lòun tí ń fẹ́ àwọn èèyàn ẹ̀ ò fẹ́ o, àwọn ọ̀yàn kìnnìkan. Lẹ́yìn tí ìyàwó wò pé òun ò ní nǹkan kan àti lè ṣe torí pé mélòó lè gun ọkùnrin, egun obìnrin lẹ́gbẹ̀ẹ́ tọkùnrin. Ibi wàhálà yìí náà ni wọ́n wà lọ́tùn lósì tí ọkọ àtijọ́ kì í pè bẹ́ẹ̀, tí ó ti ń ṣe kíni, tó ti ń pọkọ tuntun pé tó o bá fẹ́ ìyàwó ẹ̀ kó o fẹ́ báyìí kásà báyìí káwòdì ló wà láàrin àwọn. Ìwọ mẹ́gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wá, 50,000 50,000 naira òun ó yọ̀ǹda ìyàwó ẹ̀ fún ọ, òun ò tiẹ̀ fẹ́ ní nǹkan kan sí. Ṣùgbọ́n gbà tọ́rọ̀ ó dòrí ètò, arábìnrin ọ̀hún ajá mọ̀ pé irọ́ àtèké lọkùnrin yìí pa. Ó tiẹ̀ sọ pé ijọ́ tó fẹ́ tàn òun wá síbi tó ń gbé táwọn jọ ń gbé tẹ́lẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní fọ̀kadà gbóhùn káàkiri láti yájú lé ibi tán ti yáwó. Ṣùgbọ́n nǹkan kan ni pé Ọlọ́run wá ṣe nǹkan tiẹ̀ lọ́nà ọ̀tọ̀. Àwọn ò bá wọn tó jẹ́ CEO káwọn yáwó tó ṣalárinà nílé. Nígbà tọ́kọ ó padà wá rojọ́ títí ẹ̀, ó ṣàmú gbogbo ẹ̀ lọ́tùn lósì láàrin gbogbo ẹ̀ mọ́ra wọn. Ǹjẹ́ ibi tá a wá jọ dé là ń lọ yìí o, tí mo fi sọ pé ǹjẹ́ ìwọ lè gbà kí wọ́n gba yẹ̀rẹ̀ sẹ́sẹ̀ lójú rẹ̀? Àtiwọ́ àtẹ̀mí
ìmọ̀ràn tí arábìnrin yìí ń wá lọ́dọ̀ èmi àti yín ni pé ǹjẹ́ pẹ̀lú tọkọ àtijọ́ ẹ̀ fojú ẹ̀ rí pẹ̀lú àwọn ẹrù inú ilé aṣọ ni bàtà ni sólà ẹ̀rọ ọ̀tànná ìgbàlódé fáànù gbogbo ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan tó kó táwọn yìí tó ní kò sì tún ká gbèsè pẹ̀lú bó ṣe ń yẹ̀yẹ́ ẹ̀ káàkiri já sí yóò ṣe gbogbo ẹ̀ ǹjẹ́ kóun fọkùnrin ọ̀hún sílẹ̀ kóun bọ́kùnrin tuntun míì tóun rí fẹ́ tíyẹn tiẹ̀ ṣetán àti san gbèsè tó bá ṣẹ́kù tó ń tàn sí mọ̀ pé gbèsè òun lẹ́tọ̀ọ́ tó bá lẹ́tọ̀ọ́ tóun ṣetán láti ṣẹ́kù ǹjẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn ni pé ṣé kó bọ́kùnrin tuntun ọ̀hún lọ àbí kó sì wà pẹ̀lọ́kùnrin àkọ́kọ́ tó ń dojú tì í tó ohun tá a jọ fẹ́ gbéyàwó lórí ètò ẹ jẹ́ ká jọ sọ tiwa lọ́jọ́ tòní rèé ọlọ́gbọ́n ni onílàákàyè ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ máa fèrò yín ṣọwọ́ sí wa lórí kọ́mẹ̀ǹtì wa ẹ lè fi sínú inbọ́ọ̀sì wa ẹ lè lọ sórí ìkànnì ayélujára wa info@ojbtv.com.ng tàbí kẹ́ ẹ lọ sórí ímeèlì wa ojbtvnewsyoruba@gmail.com tàbí kẹ́ ẹ lọ sí Ademeto 1972@ojbtv.com.ng gbogbo bí yòówù tẹ́ ẹ bá rẹ lè fèrò yín ránṣẹ́ sí wa láti fi gba arábìnrin lámọ̀ràn lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa fún títọ́jọ́ ti tòní àmọ̀ retí yín àmọ̀ retí èrò yín pẹ̀lú àṣẹ Èdùmàrè tó àwọn àgbà máa ní kú sẹ́bẹ̀ ló mórí oníṣẹ́ yá ǹjẹ́ ẹ máa bá wa subscribe sórí àwọn ètò wa lórí Facebook ẹ láìkì page wa bẹ́ẹ̀ ni kẹ́ máa bá wa comment sórí ẹ̀kẹ́ sì mọ̀ sí ẹ̀rẹ̀ pẹ̀lú tàbí kẹ́ subscribe sórí program OJBTV lórí YouTube Instagram X Twitter àti TikTok pẹ̀lú àwọn ìkànnì ayélujára yòówù káàkiri tí àti láǹfààní àti máa bá wa sọ̀rọ̀ káàkiri tó mo ń bọ̀ mi ò tí ì lọ mo sì ń bọ̀ nà. tó kò jẹ́ bó ṣe lóun ó jẹ́ lórí ètò fún tọjọ́ ti tòní lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa lórí ìkànnì OJBTV ẹ̀ka èdè abínibí ẹ̀ka èdè Yorùbá níbi tí a ti ń tẹ́ pẹpẹ ètò ẹ jẹ́ ká sọ tiwa ní gbogbo ọjọ́ mẹ́jọ pẹ̀lú Asiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́ wọ́n máa sọ fún yín pé títí ọjọ́ mẹ́jọ tátù mọ́ fi tuntun tátù mọ́ fi pàdé lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa mò ń rán yín létí pé àwọn kan wà níbì kan lọ́wọ́lọ́wọ́ tẹ́ ń sọ tiwọn o ẹ jẹ́ kémi àti yín náà ká mọ̀ pàdé lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa ká lè sọ tiwa lọ́tùn lọ́sì pẹ̀lú Asiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́ mo káwọn tó wà nílé agodo pẹ̀lú mi lẹ́nìí amójú ẹ̀rọ mi tó ń gbé sókè tó ń gbé sílẹ̀ Tèmítọ́pẹ́ Hamsat Lawal tí ó ń yàwòrán tó sì tún ń mójútó mo kí olóòtú mi pàtàkì Ayọ̀mídé Khalid ẹ̀kúṣẹ́ ọpọlọ
tó mo sì ń fi àsìkò kí gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ ìkànnì OJB TV pé a kú déédé wòyí a mọ̀ lọ lọ́jọ́ ti tòní o àní lọ̀lọ̀ ọjà tó lọ tí ò dé nùbú bẹ́ẹ̀ la àní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sálẹ̀ odò títí ọjọ́ mẹ́jọ báyìí ire tójú owó rí lójú èmi àtiwọ́ náà ó mọ̀ rí pẹ̀láṣẹ tèdùmàrè.